ṣe rí fídíò tí mo fẹ́ wá play fún wa lénìí mo fẹ́ ká farabalẹ̀ ká gbọ́ dáadáa kẹ́ ẹ wò dáadáa wọ́n ní ẹ̀yin èèyàn ẹ kọ́gbọ́n nínú ayé ẹ má jẹ́ kán dí ìyẹn má jẹ́ káyé jẹ yín mọ́ ayé ipe kẹ́ ẹ lọ ṣe kí ni kẹ́ ẹ lọ dira yín ṣe rí fídíò yìí oh my goodness ẹ wò ẹ̀yin gan wò ẹnu àyà yín ni bẹ́ẹ̀ ni mi fẹ́ sọ much ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ real life story òun ni fídíò tí mo mú wá fún yín kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí mo rìkọ́ọ̀dù ẹ̀ òun lẹ máa rí lénìí nínú fídíò yìí ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. wọ́n ní nọ́mbà 1 kan fẹ́ bà nǹkan jẹ́ ẹ wo bẹ́ẹ̀ o ṣe pọ̀ bàbá Samuel pé ẹ wo bẹ́ẹ̀ o ṣe pọ̀ ẹ jẹ́ kí n fi fídíò yẹn hàn àwọn èèyàn family ẹ̀ double tap imagine bàbá Samuel kọ pè mí láàárọ̀ pé mo fẹ́ kí n fi ìrírí ayé àwọn èèyàn ok bàbá yẹn ni bàbá Samuel ẹ wò ó ẹ jẹ́ kí n fi hàn àwọn èèyàn lórí iPad ká lè rí dáadáa family ẹ bá mi double tap bàbá Samuel wọ́n ti send fídíò bàbá yẹn sí mi ẹ lè hàn mute ẹ hàn mute. Ariwo pọ̀ mí bàbá mi. Ẹkún mi tariwo wà ká lè sọ̀rọ̀ káwọn èèyàn lè kọ́gbọ́n àwọn èèyàn ti send request. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi ẹ máa bá mi share live fún gbogbo ipò tọ́lọ́run bá gbé ẹ sí láyé èyí kò ṣe pẹ̀lẹ́ o ṣe rí bọ̀dá Túndé yìí àkúnlẹ̀bọ kan ló yẹ ká máa bọ́ o torí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé ló fi ń ṣe wàásù láì sí ṣọ́ọ̀ṣì ẹ̀yin èèyàn ẹ kọ́gbọ́n nínú ayé o kò sí alágbára kan tó ń bẹ láyé kó rántí ọjọ́ kan. Bẹ́ẹ̀ni. a bá ń sọ à ń sọ tó lóògùn owó wọ́n ń gbèjà wọ́n ń sọ gbogbo ẹ̀ ká má sọ̀rọ̀ kí tí lè ṣe kinní kan ṣé ẹ rí ibi tí mo. bíṣọ̀ bàbá mi yẹn bíṣọ̀ ọ̀gá mi yẹn rè. òun lélẹ́yìn wọ́n ti sẹ́ndí fídíò ẹ̀ ṣọgbọ́n òun ni ibi tó ti ń kà ibi tẹ́ wà tó ti ń kà bíṣọ̀ ọ̀gá mi òun rè. òun lélẹ́yìn bẹ́ẹ̀ni òun nìyẹn bàbá mi òun nìyẹn òun ló ń kà yìí. Bẹ́ẹ̀ni. bó ṣe ń pa àwọn èèyàn. òun náà ni ẹgbẹ́ nílò yìí ló náà wúlé dẹ̀gbẹ́ nílò dẹ̀gbẹ́ dé yìí ti dé owó tó ń kẹ́mi tó tán. ẹ wo òun rè. òun náà ni. Bẹ́ẹ̀ni píṣọ àwọn gangan ló wà lọ́wọ́ ẹ̀mí yìí. wọ́n ní kò kì í gbẹ́ bẹ́ẹ̀ wọ́n ló máa ń pààyàn ni. bàbá Samuel ǹjẹ́ ẹ lè gbé fóònù àwọn tó wà ńbẹ̀ yẹn tó ń jọmọbẹ̀ yẹn tó gbédè tó gbọ́ Yorùbá tó lè bá wa sọ̀rọ̀. ṣé ẹ lè sọ Yorùbá níwọ̀nba ok bàbá mi kan rè. ẹ ra sa o. yes ma. Yes, sir. Ìjọ láti orílẹ̀-èdè Nàìjíríà làwa ti ń pè yín àwọn àgbáyé yẹn kọ́ dẹ̀ fẹ́ gbọ́ ẹgbẹ́ irú ìwà wo ló wà lọ́wọ́ bàbá yẹn irú èèyàn wo ni bàbá yẹn jẹ́ sà. kì í gbọ́ gbà ní. tí mi bá ní parọ́ fún yẹn mi ò mọ bàbá yìí ní mọ onírìbá oníwàkúwà kan ṣá mi mọ́ lóníwàkúwà kan bẹ́ẹ̀ mi ṣe máa ń rí o bí apalọ̀ lèmi tiẹ̀ ti máa ń ba pàdé mi mọ́lé ẹ̀rí òní náà mo mọ́lé ẹ̀ mi máa ń ba pàdé dáadáa tíṣọ ẹ̀ mo rí ni mo fi mẹni tí wọ́n ń sọ̀rọ̀ bá mo mọ́ dáadáa. Bàbá mi ṣe rí ẹni tí ò bá súnmọ́ kòkò kò lè mọ irú omi tó ń gbà dání. ṣe rí ẹni tá à ń sọ yìí tẹ́ ẹ bá dọ́dọ̀ ẹ̀ tẹ́ ẹ bá rí ní dúró ẹ sọ wípé èèyàn bí Ọlọ́run leléyìí. àwa tí àwa lábẹ́ wọn tá a jọ mọ fún wọn àwa la mọ̀ wọn torí pé. bàbá Samuel nígbà tó wá gbẹ́ nìyẹn wá bẹ́yìn tẹ́ wá lọ bẹ́ẹ̀ kí ló sọ fẹ́ yín bàtẹ́ lọ bẹ́ẹ̀. ó ní òun máa gba odidi ẹran. ọjọ́ wo lọ gbẹ́ nìyẹn wá bá yín ọjọ́ wo lẹ́yìn lọ bá tẹ́ lọ bẹ́ẹ̀. ọjọ́ wẹ́nẹ́ ọjọ́ tí ẹ bá mi double tap ẹ ṣe láìpẹ́. a ti lọ sọ́dọ̀ ẹ̀ kí láìfù mi tó ṣe kínní. ọjọ́ tẹ̀ ṣe láìfù níjẹta yẹn a lọ sọ́dọ̀ ẹ̀ níjẹrin torí a lọ sọ́dọ̀ ẹ̀ ìjọ kejì ẹ̀ ni mo bá yín ní láìfù. bẹ́ẹ̀ni. àwọn ẹni yẹn ti wà lọ́dọ̀ èmi ò lè jókòó kí n máa sọ̀rọ̀ ńbẹ̀ tàbí kí n máa fi àwọn tí ara wọn tó kù díẹ̀ kí a tó fún kí n máa wá fi wọ́n hàn ní fídíò ó ṣe nǹkan tó dáa. ìgbà tó di ọjọ́ tí a lọ sọ́dọ̀ ẹ̀ yẹn a lọ sọ́dọ̀ ẹ̀ níjọ́ kejì ni
ó jẹ́ ìjẹta tẹ̀yìn ṣe láìfù yẹn làwọ́ ọdún ẹ̀ kò sí nǹkan kan tí ń ṣe ó tún gbà wá ó tún gbọ́ tún jáde àmú. ìgbà tẹ wá bẹ̀ wípé kó tún ẹnìyẹn lẹ̀ kí ló sọ. ó gbà ó ní òun ti gbọ́ ó ní inú tòun dùn pé òun rí mo rí ìràwọ̀ òun mo dẹ̀ wá sọ́dọ̀ òun pé ọmọ ni màá jẹ́ fóun dalẹ̀ mo dẹ̀ ṣàmì èmi àtẹni tó jọ rìn látàjọ wá sọ́dọ̀ ó wà níbí báyìí òun kò gbọ́ Yorùbá ègùn ni ó lè sọ ègùn àwọn tó gbọ́ Yorùbá wọn máa sọ sí kinní ẹ̀rí ṣẹ̀rí ìtẹ́ kan wà lẹ́gbẹ̀ẹ́ ìtẹ́ yẹn lélẹ́yìí ìtẹ́ yẹn lélẹ́yìí ṣẹ̀rí nísìnyí ìgbà tẹ̀mí wọ́dọ̀ ẹ̀ ó dẹ̀ sọ fún mi pé ókè kò sí wàhálà pé wọ́n máa sun ẹrù báyìí àwọn ẹni yẹn dẹ̀ sáré wọ́n lọ sun ẹrù yẹn àṣé ọ̀rọ̀ yẹn. ó ní wọ́n máa sun ẹrù kóhun tó lè tu ẹni yẹn lẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ sun ẹrù náà ó wá mú wa lọ sí di òrìṣà kan òrìṣà yẹn máa mú yín dé di òrìṣà yẹn nísìn ó mú àdín àti omi ó gbómi kan jáde nínú rọ́bà. ẹ máa mú wa lọ sí ẹ máa nìṣó ń di òrìṣà yẹn ká máa wò. Bá Samuel tó dé tẹ́lẹ̀. ìlú wo ló wà wọ́n ní ìlú wo ló wà ìlú wo níbẹ̀. bánigbé níbí báyìí nítòsí Ogun State níbí báyìí ńláró. ok Kétùpẹ́ ok c'est bon. ẹ mọ bẹ́ẹ̀ tó lọ ìlú náà la kàn fẹ́ mọ̀ gbà tí gbogbo wa ń kọ gbogbo. Bánigbé ni mo ti gbà wí kí n béèrè mo ń gbọ́ yín bàbá Samuel. ló ti ṣàdúrà nídìí òòṣà náà pé ẹran tó ń gbé fún kó fi ẹran yẹn lẹ̀ ẹ̀rí fi àdọ̀wù dó ẹni máa yan ni àmàkàmì kẹlẹ́mẹ̀ yín fún ẹni máa yan sẹ́ńpà bọ̀ máa kọ́ńdọ̀ ẹ máa fi wùtú búlọ̀ kọ́ ẹ̀rí àwọn èèyàn wọn ń tọ̀ sórí nǹkan ẹ̀ kó dẹ̀ da kó da. ẹ wo òrìṣà yẹn ni hello. mo a ti ń wò sóríṣà yẹn lélẹ́yìí. bẹ́ẹ̀ ni òrìṣà yẹn ni. yàrá mi yàrá bro Jésù yàrá ẹ̀kọ́ mi yàrá mi. bàbá Samuel yóò wà lẹ́bí lásán tó bàbá Samuel ejò yẹn iṣẹ́ kí ló máa ń rán ejò yẹn. bọ̀dá Túndé bàbá kò sẹ́ni tó máa kó ejò yẹn tó máa tún jẹ́yàn láyé o. ẹ béèrè ìtàn ẹni tí mò ń sọ ìbọyá irọ́ ni ẹ lè rẹ́yàn wá torí èmi ti wà ń bí. àníyàn ti pè mí ẹgbọ́n kan tẹ́ni yìí ń sọ ẹgbọ́n kan tí bàbá mi yìí ń sọ ẹ jẹ́ kí n pè wọ́n kẹ́ máa gbọ́ wọ́n ní èèyàn burúkú ni wọ́n ní ìlú yẹn wọ́n dá wọ́n mi lè dárúkọ ẹni yìí jáde online ègùn làwọn náà wọ́n mọ gbogbo wọ́n gbégùn. ṣe rí ẹ jẹ́ káwọn èèyàn ó kọ́gbọ́n ẹ fi adífálà kóhun náà wá kọ́gbọ́n. ẹni sùúrù bàbá Samuel wọ́n bá yín wí ẹ mú tùkẹ́ máa gbọ́. bàbá Samuel. à ń gbọ́ yín sà à ń gbọ́ yín. ẹ káàárọ̀. ẹ máa sọ̀rọ̀ yín lọ sà. ẹ káàárọ̀ bàbá Samuel mi fọ́n gàjí à. mi fọ́n gàjí. yà alájí Ṣùáìbù ẹ̀. ẹ má dárúkọ yín ẹ má sọ Yorùbá káwọn èèyàn lè mọ̀ pé irú èèyàn wo náà jẹ́ ń bẹ̀ yẹn. ní àtàná bàbá Samuel. bàbá. wọ́n ń gbọ́ yín ẹ má sọ̀rọ̀ yín lọ sẹ́. àtàṣálẹ̀ àná ti sẹ́dà fídíò náà ránṣẹ́ sí mi. mo sì ẹ̀yin náà mọ̀ àmọ́ra aládùúgbò náà ẹ mọ àwọn èèyàn yẹn. ọ̀gá mi ni wọ́n ọ̀yẹ̀kú yẹgẹyẹgẹ. ẹ máa yẹ kọ́ dé bàbá Samuel wọn lágbára pọ̀ jù ẹ má sọ̀rọ̀ yín lọ. agbára pọ̀ jù. kí àsìrí pọ́ fúnra wa bàbá Samuel yìí náà mọ̀ agbára kẹ́ẹ̀bí lówó lọ́wọ́ kẹ́ẹ̀bí ṣe rere kò í sábà sí lọ́dọ̀ wọn kí ni ẹ. agbára téèyàn lè fi jẹ́ èèyàn kò sí lọ́dọ̀ wọn ṣùgbọ́n agbára tó lè fi bà tèèyàn jẹ́. wọ́n yìí ní lọ́wọ́ púpọ̀ mẹ́ agbára gbé ká pààyàn ká ṣe wọ́n kan jákujàku. ìgbà tí mo wọ fídíò lánàá ẹ̀yìn gbé àwọn ilé ẹ̀kọ́ àti ẹgbẹ́ òun gan ló dáná sun wọn.
òun ló dáná sunlé ẹ̀ fúnra rẹ̀. ohun táwọn ìkọ́ ṣe. bí tí kinní náà ti bẹ̀rẹ̀ ni mo fẹ́ ṣàlàyé fún yín. ó yá ṣe rí ó yá ẹ ṣàlàyé fún wa láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n kọ́ ti fóònù bàbá mi. bàbá mi ìgbà tí ọ̀gá mi tó ní kẹ́ wọ́n fẹ́ràn wọ́n gbẹ́ran wá wọ́n dẹ̀ bẹ̀ wọ́n náà wọ́n gbẹ́bẹ̀ wọ́n wá padà pè mí sẹ́yìn ìgbà tí wọ́n pè mí sẹ́yìn wọ́n ní ìbáhùn mi iṣẹ́ tó dáwọ́lé yìí kò yọ̀ǹda ẹ̀ torí wípé ọ̀nà ti jìn. mo wá sọ fún un mo ní bàbá tí n bá yọ̀ǹda ẹ̀ jẹ́ wípé mo ní yín ní bàbá wọ́n dẹ̀ gbé nǹkan wá fún mi ojú dẹ̀ tì mí nídìí ẹ̀ nìyẹn. mo wá pe bàbá mi kan ìgbà tí mo pe bàbá mi yẹn wá sọ fún mi pé òun máa pè yàn kan wọ́n wá pè nìyẹn ìgbà tí wọ́n pè nìyẹn ó wá di ọjọ́ sátidé alẹ́ sátidé gangan la gbé ètùtù yẹn ìgbà tá a gbé ètùtù yẹn ní alẹ́ sátidé yẹn Bọ̀dátúndé ẹni tí ò bá jọkùnrin mo gbé ọmọ mi jáde kó ń lé ni o Ṣẹ́gun ò sí ń lé lọ́wọ́lọ́wọ́ tá a ṣe wà yìí nísìnyí ẹni tó bá mọ lémi kó lọ lémi wò ngbà alẹ́ tá a kó mbẹ́ a kó ní oríta yẹn ní nǹkan bí aago kan torí lẹ́yìn tá a gbé tutù yẹn wọ́n wú ẹ̀ fún aláìsàn yẹn lóríta yẹn ẹni tá a dẹ̀ ń sọ yìí ọmọ kékeré ni kò tí ì bímọ rí. ọmọ yẹn dẹ̀ jẹ́yàn kan débi pé ó lọ léwe ó dẹ̀ kó ẹ̀kọ́ Bọ̀dátúndé wọ́n máa fẹ́ bà gbogbo ẹ̀kọ́ tọ́mọ yìí kọ́ wọ́n máa fẹ́ bàjẹ́ ni kọ́ máa dédé rìn kọ́ dẹ̀ máa sọ pé òun rí àwọn òkú láìpẹ́ èèyàn rí. bàbá mi ọjọ́ tá a gbé pèsè yẹn tí wọ́n wú ẹ̀ fọ́mọ yẹn tọ́mọ yẹn padà wálé ó di àárọ̀ ọjọ́ kejì kò lálàá yẹn mọ́. ejò tí ọ̀gá mi yẹn máa ń rán níṣẹ́ ejò yẹn wá padà lọlé mọ́. ìyẹn ejò tẹ́ fi hàn wá sí yẹn tó ti pa ejò yẹn méjì ni wọ́n pa ẹyọ̀kan tó kù lélẹ́yìí. ta ló pa ẹyọ̀kan? ejò tá à ń sọ yìí méjì ni ejò tá à ń sọ yìí méjì ni wọ́n pa ẹyọ̀kan. ta ló pa ẹyọ̀kan yẹn? ìwọ fúnra ara òun náà ló pa torí yìí tó máa ń rán níṣẹ́ yẹn bíi pé kájọ kọ̀nẹ́tì ẹ̀mí mú ẹ̀mí. ẹ mọ̀ bí ẹni tọ̀hún ṣe dìde ejò yẹn ò ráyè padà lọlé mọ́. ejò yẹn gbé sájò bó ṣe gbé sájò báyìí làwọn èèyàn bá bí kinní yẹn ṣe déédéé fún nìyẹn ló kàn bẹ̀rẹ̀ sí ń fọ́ gbogbo gíláàsì ẹ̀ bíi pé bí wèrè ẹ mọ̀ kéèyàn ó ṣe nǹkan kí nǹkan ó padà sí rí èèyàn ó kàn bẹ̀rẹ̀ sí ń fọ́ gbogbo àwọn nǹkan ẹ̀bọ̀n bíi pé ṣá ẹ̀mí kan wọnú ẹ̀. ẹ̀mí kan ti balẹ̀ ta ló wá pa ejò kejì tó wà nílé. fúnra rẹ̀ ló pa ó ní torí wípé ẹlẹ́ẹ̀kejì ò padà wálé. ṣé ohun tí mò ń sọ yìí yé yín. bàbá mi mò ń gbọ́ yín ìrírí ayé ni fámìlì ẹ̀ bá mi double tap ẹ jẹ́ ká kó gbọ́n. ó kó owó jáde fúnra rẹ̀ ló dáná sun owó. ó tún dáná sunlé. bẹ́ẹ̀ mo sọ fún yín kódà àárọ̀ àná gan òru nǹkan bí òru àwọn kìnnìún ló wá bí bá àwọn ọlọ́pàá ló wá bí tí wọ́n wá gbé wọn ẹ̀rí àwọn ọlọ́pàá ló wá bí tí wọ́n wá gbé wọn lọ sí ibi tí wọ́n ti máa ń wọ àwọn wèrè ẹ̀rí tí ò bá ṣe bẹ́ẹ̀ ẹ bá wọn níbí nísìn wọ́n ti wá gbé wọn. bẹ́ẹ̀ ni bó ṣe ṣẹlẹ̀ gbàgángan nìyẹn. ẹ máa sọ̀rọ̀ yín lọ. ẹ̀rí nísìn torí òru ọjọ́ yẹn gangan ni ọ̀gá mi ń pè mí ó ń sọ fún mi ó ní Mr. Samuel ó ní odò méjì ló fẹ́ pàdé ó ní odò méjì fẹ́ rìn tí wọ́n fẹ́ pàdé ara wọn ǹjẹ́ ó sọ fún mi pé ó ní ṣé mo mọ̀ pé òkun àtọ̀sà bí wọ́n ṣe jẹ́ ara kan náà tó ṣé mo mọ̀ pé wọn kì í rá mo ní bẹ́ẹ̀ ni mo mọ̀ ó ní tí òkun bá wọnú ọ̀sà ńkọ́ kí ni ọ̀sà máa ń ṣe mo ní à bí ọ̀sà bá wọnú òkun máa ń yọ ọ̀sà bọ́ta ó pòwe náà bákan èmi náà dẹ̀ mo tú fún wọn bákan mi ohun tó wá yà mí lẹ́nu ni wípé kó tó di wípé ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ àwọ̀dọ̀ wọ́n dẹ̀ ní táwọn bá kọ̀ táwọn ò bá jáwọ́ pé ó ṣe é ṣe kó yí padà sórí ìta wọn. wọ́n sọ bẹ́ẹ̀ fún yín nígbà tẹ́lẹ̀ bẹ̀ wọ́n. bẹ́ẹ̀ ni wọ́n ní ó ṣe é ṣe táwọn bá tún kọ̀ táwọn bá tún ní òun ó gbà àbí táwọn bá gbẹ̀bẹ̀ táwọn bá gbà á ó ṣe é ṣe kó padà sórí ìta wọn torí pé ọ̀nà ẹni yẹn ti jì sẹ́rí ẹni tí mò ń sọ yìí ibi tí mo jókòó sí tínú bá bi tó bá na ọwọ́ ó dẹ̀ máa pe ẹyẹ àjẹ́
wọ́n dẹ̀ máa wọ́n sọ pé gbóúnjẹ kò wá fún. sóògùn ẹni tó ń pè mí yìí wọ́n ní kò sóògùn tó dá nílùú kò sí oògùn tó dá nílùú yẹn mo dẹ̀ mọ ìlú tẹ́ ẹ̀ sọ yìí ibi tí mo Bàbá. ti dé rí tí mo ti witness rí ni kí n tó kó nàìjà mo mọ ẹnìkan bọ̀ mo fẹ́ kẹ́ ẹ délẹ̀ ni ẹ máa sọ̀rọ̀ yín lọ. Bàbá mi ṣe rí ọ̀gá mi fúnra ara rẹ̀ ló ṣera ẹ̀. Mo fi ọba tó ṣe rí ibi táwa ń wọ̀ yẹn kò sẹ́nìkan kò séèyàn lásán kan tó lè torí pé òun ò wọ̀ bẹ̀. Bàbá bí kò ṣe sí níbẹ̀ tó bó ṣe ba nǹkan jẹ́ tó kódà èèyàn kan ò lè sùn sínú ilé yẹn díjọ́ kejì wọn ò bí ìyá láyé ẹni tọ̀hún dà. Béèyàn bá sọ pé òun nágbára àbó òun nádúrà kan tóun lè gbà wọ́n máa yọ̀ǹda lẹ́kan fún kó sùn bẹ̀ díjọ́ kejì káwo. Bẹ́ẹ̀ ni torí pé ọ̀dọ̀ ọ̀gá mi yẹn mo ti mọ nǹkan tí wọ́n ń pè ní àlìjànú. Ọ̀dọ̀ ọ̀gá mi yìí ẹ má jẹ́ ń parọ́ ẹ máa rí mi nígbà kan tí mo post fídíò kan tí mo wà lórí èmi tí mo post ẹ̀ tẹ́ ń béèrè pé bó ni mò ń lọ tí mo fi gun orí omi. Mo kúrò níbì kan ọ̀dọ̀ ọ̀gá mi yẹn ni mo wá dé sí torí wọ́n jẹ́ èèyàn kan àwa méjì ni ó lé ọmọ kúrò ńlé ìyàwó ẹ̀ ó lé kúrò ńlé. ṣé ibẹ̀ ẹnìkan nísìn òun nìkan ló ń dá gbébẹ̀ ló ń dá ṣiṣẹ́ bí yẹn. òun nìkan ló ń gbé bẹ̀ téèyàn kan bá sọ fún yín pé òun àti èèyàn kan ló ń gbé bẹ̀ pápá ńlá irọ́ ni màá padà sínú ilé yẹn màá lọ fi torí ariwo pọ̀ ló jẹ́ kí n bọ́ tana. ẹ débẹ̀ a máa mánéjà ariwo yẹn ẹ tún kó ń bẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn rí ejò tó máa ń ránṣẹ́ yẹn tó tún padà pàkéjì ẹ̀ fúnra rẹ̀. ṣe rí bọ́tẹ́mi máa ń sọ fáwọn èèyàn nìyẹn pé ayé tá a wà nú ẹ̀ yìí má fojú jọ́ọ̀jì èèyàn ilé ayé gba sùúrù ó gba sùúrù gan alágbára tó sọ pé òun lágbára kó ṣe jẹ́jẹ́ alágbára tó sọ pé òun lágbára kó ṣe jẹ́jẹ́ ẹ rí gbogbo bí báyìí ilé tí ìyàwó ẹ̀ máa ń gbé ní ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ilé tí wọ́n máa ń gbé ní màá bọ́ síta gbangba lé yẹn ẹ rí àwọn kìíní eléyìí kì í ṣe ilá o ẹ má rò pé ilá kọ́ leléyìí o ẹ rí kì í ṣe láò. ẹ fi wélẹ̀ ẹ jẹ́ ká ìgbà tí nǹkan fẹ́ wá bá wọn ja àkú ní wá jẹ́wé. ẹ rí kò sẹ́ni tó fẹ́ wá jẹ́wé bẹ̀. ẹ wo ilé tí ìyàwó ẹ máa ń gbé leléyìí ẹ rí àwọn oògùn ẹ rọ kìíní kan ẹ rí àwọn oògùn rẹ ẹ rí ilé tí ìyàwó ẹ máa ń gbé ní mẹ ó ti lé ìyàwó ẹ ó ti lọ́mọ ẹ ó ti lé gbogbo wọn òun nìkan ló ń gbé lé yẹn ẹ rí ibi tí ejò yẹn máa ń gbé ni ibi tó ti máa ń pè ejò yẹn jáde leléyìí inú ilé tẹ àwọn ejò yẹn máa ń gbé ńlá yẹn tó ránṣẹ́ tí kò padà wá náà ibi tó máa ń sùn ni ẹ rí and video direct leléyìí ẹ rí ẹran ewúrẹ́ leléyìí o wọ́n ó gbébẹ̀ ó gbẹ fúnra ẹ̀ kíní yẹn ló máa ń mú ẹ̀jẹ̀ òun lè ajá leléyìí jẹ́rí òòjà yẹn ló máa ń mú ẹ̀jẹ̀ wọn kì í pẹran fún wọn pẹran ẹ̀ sáyé láàyè sókè yẹn ni ejò yẹn ni ejò kejì ẹyin yẹn ti lọ ejò kejì yẹn leléyìí. ẹ bó yẹ tóbi. yẹn sì kọrin mà. ayé tó tó. iṣẹ́ kí ló máa ń rán àwọn ejò yìí iṣẹ́ kí ló máa ń rán wọn. alimẹ́rin. nínú ilé bàbá yẹn. ẹ ń wo olúgbòhùn ẹ̀yin tẹ́ ń sọ pé kò sí nǹkan wọn ò bẹ́ yín lépè ẹ ní padà wálé mọ́. ọkùnrin tó ń bẹ́ pé òun nógùn yẹn gbé bọ́ta ẹ gbé wá sílẹ̀. ẹ má fi ẹgbẹ́ gbèrè tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe náà ṣó padà gbé ìkà ò kí ń nẹ́nì ayé ìkà ò kí ń dà bọ̀ kí ayé ìkà tó bàjẹ́ á ti ba nǹkan tó ṣe tó dáa jẹ́ ṣé ẹ mọ ayé tí bàbá yìí ti máa ń bàjẹ́ ṣé ẹ mọ èèyàn tó ẹ mọ ìdílé tó ti máa pa ṣé ẹ mọ iye ògo ìdílé tí bàbá yẹn ti run ṣé ẹ mọ ọmọ tó yẹ kó dìde nínú ìlú yẹn tí bàbá yẹn ti ba titi ẹ̀ jẹ́
ṣùgbọ́n kílẹ̀ tó pòṣìkà ohun orí láti bàjẹ́ tí bàbá yìí ò bá kà èèyàn orí lẹ́wọ́n máa pè láti jọ́ tí bàbá yìí náà ti ń ṣe bí ṣẹ́yìn gan lè fèsì ẹ̀ pé bàbá yìí ẹni bí ni ẹ lè fèsì ẹ torí ẹ mọ̀rú èèyàn tó jẹ́ olóòótọ́ òdẹ kì í lẹ́ní olóòótọ́ ò kì í nẹ́ní olóòótọ́ ò kì í ní nǹkan kan èèyàn tí ò lè tí tó èèmọ̀ yìí máa ń sọ fáwọn èèyàn tó lé burúkú kó máa sọ pé ẹ ti bí Túndé ń polówó kinní kan bọ̀bọ̀ eyín tẹ̀ wá mí báyìí ẹ ní ṣọ́kú ayé ò ní pa yín lójijì tọ́jú ara ẹ tó bá ti ń wówó kó tọ́jú ara ẹ má sọ pé torí pé ò bá tèèyàn jẹ́ òní kó má bá ti tiẹ̀ jẹ́ láìfù ni kó báyìí òní kó má kó bẹ́ẹ̀ àwọn bàbá yìí ó lè rìn ládùúgbò àwọn nǹkan tẹ́mi máa ń sọ ní ṣé mo ti gbélé yìí tẹ́mi máa ń ṣe wáàsí tí mo máa ń ṣe pé ó lè máa rìn á ní wọ́n sọ pé ìrìn tó ń rìn dẹ̀ ń bí àwọn nínú tí rí rẹ́rì ẹ̀jọ́ fámìlì o ẹ̀jọ́ kanra o ẹ̀jọ́ ṣe nǹkan kan á dẹ̀ máa sọ pé ìrìn tó ń rìn dẹ̀ ń bí òun nínú mo ṣe máa sọ fáwọn ẹ̀ pé tọ́jú ara ẹ gbogbo eré tó bá ti ń sá láti jẹ́ èèyàn nínú ayé sáré bẹ́ẹ̀ mi ẹ̀ ò ṣe ní bọ́ sáré bó ò ṣe ní wọ̀dùbúlà àìsàn sáré bí ọ̀tá ò ṣe ní su ẹ mọ́lẹ̀ sáré bí àṣàsí ò ṣe ní rùn ẹ́ gbogbo ẹ̀kọ́ ni pé ẹ bá mi ṣoṣoṣólẹ̀ ẹ bá mi ṣògùn owó tó bá tiẹ̀ ń gbé ayé tẹ́bi òpẹ́ tó ń rọ́ mú lọ sẹ́nu tó ń tọ́jú ara ẹ̀ má gbàgbá kí àgọ́ ara yìí. ẹ̀yin bàbá mi. mò ń bọ̀. ẹ bá bí kọ́ọ̀lù kan ló wọ ló. mò ń bọ̀ ẹ jẹ́ kí n mútu ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ mi tán mò ń bọ̀. má sáré bí àgọ́ ara yìí ò ṣe ní ṣàìsàn ayé ò sọ yìí pé kò ní 10 billion lákàntì inú bí ni ò kọta ìmọ̀ wá wù ẹni tó ń fún lówó gan inú ẹ̀ ò dùn pọ̀ ń fún òun lówó ẹni tó ń ṣàánú pé kó dìde inú ẹ̀ ò dùn pé ó ń ṣàánú òun kó dìde lèmi ṣe máa ń pariwo pé má jẹ́ kéèyàn kan tàn ẹ́ èmi ò lè sọ pé tó bá ń lọ ṣọ́ọ̀ṣì tó bá ń kírun bó ń ṣe kinní kan èmi ò mọ̀ mi ìfẹ́ mẹ̀sìn tó ń ṣe má jẹ́ kán brainwash yẹ try láti tọ́jú ara ẹ̀ gbìyànjú láti protect ara ẹ̀ gbìyànjú láti ṣe nǹkan kan ayé irú ẹni tó ń sọ pé ó ń kà yìí ẹ mọ iye èèyàn tó ti máa pa sáyé ẹ mọ èèyàn tó ti bá títí ẹ jẹ́ ẹ mọ ìdílé tó ti palẹ́kún òkè ọ̀nà léyà kò sí gbogbo ẹni tó bá ti ń ṣògùn bí ìyàwó àtọmọ kì í bá gbé ẹ lọ wò ó dáadáa mo mọ bàbá rẹ jẹ nígbà tí mo ní ìlàró ni bàbá rẹ jẹ pààyàn títí ó fi àdá àjìná sí ìyàwó tó bímọ fún lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni ó pa èèyàn títí ó fi àdá àjìná sí èèyàn tó bímọ méjì fún tí ò dẹ̀ ní míì ó fi àdá àjìná sí lẹ́sẹ̀. tẹni tó bá sọ pé kò sáyé tán ni ẹ kò sí nǹkan kan àwọn èèyàn kan wà èèyàn Ọlọ́run ló máa pè wọ́n ṣùgbọ́n tó o bá ṣìwò ṣùgbọ́n tó o bá súnmọ́ wọn wàá rí ayé wàá táfáyé oya ó ní eléyìí ẹ̀ ń pariwo ẹni yẹn nísìn orí ẹ gbàbọ̀dè wọ́n lọ bẹ́ẹ̀ àkọ́ni nǹkan tí bàbá Samuel sọ fún wa wọ́n lọ bẹ́ẹ̀ nígbà tọ́wọ́ kan wọ́ ń gbé kó fẹ́ nìyẹn lẹ̀ ń gbé kó ṣàánú ọmọ yẹn kó ṣe kinní kan at the end of day ó gbẹran ó gba gbogbo ẹ̀ àmọ́ bóyá ẹlẹ́dẹ̀ ọmọ yẹn ni ò gbàbọ̀dé sọmọ yẹn nìkan ló ti ń pa sáyé ọ̀nà máa ń rédíò méjì iṣẹ́ kí ló ń rédíò méjèèjì. bàbá Samuel mò ń gbọ́ yín ẹ wò ṣe rí ọ̀mùtù bàbá Samuel gbogbo àwọn iṣẹ́ ibi tó ń ṣe àwọn ẹyẹ ilé agbára ẹ̀ nìyẹn. àwọn ẹyẹ náà nìyẹn ilé agbára rẹ̀ ẹ wo ṣe rí design yẹn ìwọ tó máa ń sọ pé kò sí nǹkan kan kò sí tó lè mú mi ẹ wo ejò tá a fi hàn yín òun ga kẹrí kíní ẹ kí lẹ rí mbẹ. símbò ejò símbò àwọn tó ń rán níṣẹ́. kẹrí. kí gbogbo eléyìí báyìí ramsoladi ẹ wò ìta sì ń sọ lánàá táì tí ì sọ tán ìwọ tó mọ̀ yán pa ìwọ tó mọ̀ nǹkan ṣe ìwọ tó lè bá tèèyàn jẹ ṣé o dáhùn pípù yìí máa sáré máa tọ́jú ẹ̀mí ẹ tẹ bá sọ pé Túndé ń polówó mo máa ń sọ fáwọn èèyàn ìwọ tọrọ tí mo bá ń sọ tí o bá ti pí ẹ blọọkù mi ẹ má mi gbọ́ máa gbà wọlé ramsoladi ìwọ tí n bá ti ń sọ̀rọ̀ tí o bá ti pí ẹ blọọkù mi ò lè mọ tó bá fi Túndé ń polówó ọṣẹ o ò lè rọṣẹ ẹ ṣẹyọnú ẹ ṣàwẹnù ṣe má jẹ káyọ àpọ̀ làkà mi ṣe má jẹ kápọ̀ làkà mi.
a máa gbá òyìn wọlé a lè dá ẹ jẹ́ ká máa yanjú ẹ̀lẹ́ kọ̀ọ̀kan ṣé má jẹ́ ká kọ́ ọ̀tà ká mi àwọn tá a ṣe ń sọ eléyìí ẹ mo lè pa mo lè sàsí mo lè sàtàsí sí ṣèbí gbàtẹ èèyàn kọ́ ló máa sàsí tó máa bú ẹ lọ́wọ́ ìwọ tó mọ̀ yàn sàsí ẹ ti lọ ń sàsí mo ti fẹ́ lọ sàsí èèyàn kọ́ ló máa sàsí ló máa bú ẹ lọ́wọ́ èèyàn kọ́ ló máa sàsí ló máa ṣe bẹ́ẹ̀ lè ní bàbá yẹn ya wèrè ní náà ebi fídíò ẹ̀ rè é bọ́ọ̀n lọ́sẹ̀ ìyá wọn máa ṣe lọ́wọ́ òkè bọ́ọ̀n ṣe bọ́ọ̀n ni ẹ má gbẹ̀rún tó bá ń pariwo wọlé Samsoladi bàbá yẹn ó wọlé gbogbo owó tó kó sínú ilé gbogbo owó ẹ̀ nínú ilé ó lọ dáná sun ó bẹ̀rẹ̀ sí ní dáná sun ilé ejò tó ń ránṣẹ́ ejò kejì ó dẹ̀ mú ẹ wo iṣẹ́ ẹbí tó ń ṣe ẹ wo iṣẹ́ ẹbí tó ti ń dé àwọn èèyàn. ẹ jẹ́ jìnnà. ṣé pa lè bòrò sáwọn tó ti bá tiẹ̀ jẹ́ sọ lè survive ẹ̀ mọ́. nínú pẹ̀lú gbogbo agbára tó nínú má jẹ́ kéèyàn kan má dúró kéèyàn kan bá tiẹ̀ jẹ́ má dúró káyé bá ti tiẹ̀ jẹ́ má dúró kan bá ti tiẹ̀ jẹ́ tó bá ní kó sín gbẹ́rẹ́ kan pé má jẹ́ káyé ayé ọwọ́ tá mi ni tó bá ní kó wà wẹ̀nù tó bá ní kó má bà tèmi jẹ́ wẹ́. ẹ má bínú àwa fẹ́ palẹ̀kùn yẹn dé náà. oṣù wọn ní ibùlẹ̀ wa lọ síwájú ẹjọ́ ẹ̀ imagine wà lánàá. ta ló ń pariwo ta tún ní. ẹ kàn imagine baba Samuel gbogbo nǹkan tó wá ní kí ló dé tó léyàwó àtọmọ kúrò nílé baba Samuel. ẹ bá ń pe adífálà wà gbọ́dọ̀ adífálà wà òun gbà ológun ká. ẹ àfilẹ̀ o ẹ jẹ́ kó jọba ṣàṣìyàn káàkiri o. ẹ wo nọtẹmí akpọn ní ẹ nọtẹmí akpọn oyọndẹmí abayi. baba Samuel mọ̀ ń bọ̀ bàbá mi mọ̀ ń bọ̀. pẹ̀tẹ́sì ní ilé ẹ̀ ṣóun nìkan ló ń dábò gbogbo pẹ̀tẹ́sì yẹn fámìlì ẹ̀ ká jọ pátá. pátá òun nìkan. ṣẹgbọn nìkan ló ń dábò gbogbo bẹ́ẹ̀. mo di tó lé quoi mi àmọ́ tó gbígbére de pépé lóyún tọ kítọrọ yìí mo condamné tán gbẹbẹrẹ má kàn arrivé mo náà bí ẹ mẹ́ba ọ comprendre. baba Samuel mo fẹ́ bẹ́yìn náà sọ̀rọ̀ bọ̀ bẹ́ẹ̀ ṣe ló ń ba yẹn tẹ́ wá ń bẹ́ yẹn ǹjẹ́ ìjẹ́ máa sọ pé ìwà tó ń wù yìí kò nérè ǹjẹ́ tiẹ̀ pé rí gẹ́gẹ́ bí bàbá tọ́mọ. ṣé rí ejò yẹn àwa làwa gbé wọlé nísìnyí a máa ń sọ fún wọn Bọ̀dátúndé a máa ń sọ fún wọn kódà ọmọ tí wọ́n bí nítorí ọ̀rọ̀ yìí ni wọ́n ṣe lé ọmọ tí wọ́n bí. ṣéjò yẹn nìyẹn. àwa la gbé sóyè àgbé kò níta gbangba yẹn àgbé wọnú ilé náà. ṣé o ṣáà lè jí mọ́ ṣé kò lè jí mọ́ ṣá. àná rán ìtó tóbi iṣẹ́ ìyẹn ò padà wálé mọ́ ló fi bínú ní kíní yẹn back bass ẹ bóyá ẹni tó ràn lọ bá bóyá orí ò gbàbọ̀dè ṣé ẹni tó rán láyẹn lọ bá orí ò gbàbọ̀dè ló wá pé ìkíyàn ò padà wálé ló wá pàkejì wà lágbára ayé agbára tó máa tán. ilé yẹn tẹ di dọ̀dí ní mi ń ka mọ́tò lé dùbọ̀ yìí ń ka búlọ̀kì. Baba Samuel ṣé ẹ ní àǹfààní àti wọnú ilé ẹ̀ gangan yàtọ̀ sí ẹ ní àǹfààní àti wọbi tó ń gbé gangan ni yàtọ̀ sí ilé agbára. ibi náà la wà yìí òun rè. inú pálọ̀ ẹ̀ tó ń gbé ẹ ní àǹfààní àti wọbi. ẹ wò òun rè àwọn nǹkan tó máa ń tà lélẹ́yìí. ẹ̀yà bí àwọn ọ̀ka àwọn àjẹ́ ló máa ń ta nǹkan báyìí àwọn ẹni òfò ló máa ń ta irú nǹkan báyìí. fúnra rẹ̀ ló fọ́ àwọn nǹkan yìí o. ọbẹ̀ má ka ẹ̀jẹ̀ lélẹ́yìí. ẹ wò ṣẹ́ ẹ wo mèrè máa bloqué tán gendarme la bibi abo ndi ẹ bá yé ni lọ. Samsoladi tẹ bá ń sáré owó ẹ máa sáré ẹ̀mí o tẹ́dà bá tiẹ̀ fẹ́ kú o gbọ́dọ̀ ṣàìsàn gbogbo èèyàn tó yẹ kó ṣé mo kí bàbá yẹn nǹkan tí mo máa ń pariwo nìyẹn ṣé mo kí bàbá yẹn ò ní nǹkan tó fẹ́ lùsì mọ́ ṣùgbọ́n sáwọn tó bá títí ẹ̀ jẹ́ tí wọ́n lè padà sáyé bàbá mi ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sọ fat sáwọn tó ti bá títí ẹ̀ jẹ́ tí wọ́n lè jẹ́ èèyàn mọ́ ṣé bí èèyàn kan ló máa rán ejò yẹn sí dédé èèyàn padà wálé mọ́ ṣé bí èèyàn kan ló máa sàsì mọ́ ọ̀rọ̀ tí mo sọ fún babaláwo kan ọjọ́ kan nìyẹn pé kò sẹ́ni tá sàsì ò lè mú mo ní tó bá ń sàtúnyàn èèyàn kan ló máa sàsì tó ní lè sàsì mọ́
I swear. Ibi tí màá pa ẹ wà ni màá gbẹ ẹ wà àwọn alásàsì ẹ mo ti ń lọ sàsí ẹ o èmi lágbájá mo ti fẹ́ lọ sàsí ẹ o mo ti fẹ́ kinní kan imagine. Òun náà fi tẹ̀ náà sá yóò fi tẹ̀ náà sá sí mọ́ ètò ṣe lánàá. Ṣé báwo táwọn bá yẹn sọ ni ṣé bí gbogbo àti gbogbo ọ̀rọ̀ yẹn ṣe lálẹ́ àná ṣé báwo yẹn sẹ́ni first note sí mi. Ṣé sọ pé wọ́n fi tẹ̀ náà sá sí mọ́. wọ́n fi ń kọ́bọ́dì ni. Àwọn tó gbẹ̀yìn tó náà. Wọ́n fi ń kọ́bọ́dì lórí black app yìí ni. Wọ́n fi ń kọ́bọ́dì ni wọ́n ń ba tiẹ̀ jẹ́ ni ta ló ń ba tiẹ̀ jẹ́ ta lè fẹ́ bàjẹ́ kí mo fẹ́ gbà nínú ẹ̀ kí ló fẹ́ wúlò fún mi tó bá ṣubú. Ẹ gbọ́ first note. Samuel. Ẹ bá gbọ́. Ọmọ Ògún máa jẹ́ ọmọ orí èèyàn tí mo jẹ́. Samuel mo fẹ́ jẹ́ ọmọ tó ń pè láyé o mo ti mọ orúkọ ẹ o mo dẹ̀ ti mọ ibi tó ń gbé mo ti máa dúgbò ẹ gbogbo formation ti wà lọ́wọ́ mi bọ́n tó ń pè lóògùn. Mo ò ní sọ fún ẹ torí máa kẹ sádùúgbò wa lè mọ orí èèyàn tí mo jẹ́. Ìwọ ló. Ṣé gbọ́ mo kàn play díẹ̀ ni o imagine káde máa correct irú nǹkan báyìí kéèyàn kọ́ ni máa sọ pé nǹkan tó ń ṣe dáa kéèyàn máa sọ pé wọ́n mú sọ́wọ́ kéèyàn wọ́n mú sọ́wọ́. Bùrátúndé ẹ má bínú mo ń gbọ́ Samuel kan ṣé Samuel tèmi ló bá wí. títí ń kọ́ ó má dánwò ẹni tó dánwò ṣe ẹni bí dáwà. títí ń kọ́ adẹ ń sọrú nǹkan báyìí ẹdẹ ń gbèsè lẹ́yìn pé wọ́n mú sọ́wọ́ wọ́n ṣe kinní kan wọ́n ṣe gbá tí yóò ní tí ilé òun ṣàṣìyàn ẹdẹ ń sọ. jáde kó wá kọ́gbọ̀n ẹ pé jáde kó náà wá kọ́gbọ̀n. ok kí ni mo fẹ́ gbà nínú ẹ̀ ṣówó lo ní tó fẹ́ fún mi ni ṣówó lo ní tó fẹ́ fún mi ni ṣáṣọ ló fẹ́ rà fún mi ni. èdè sọ pé wọ́n mú sọ́wọ́ kí ni mímú sọ́wọ́ ń bẹ̀ ẹ̀mí èèyàn ń bọ́ ṣẹ́jú ṣé nǹkan tó dáa nìyẹn adẹ ń fòṣì ṣayọ̀ adẹ ń fòṣì ṣayọ̀ ṣé bí èèyàn kan leléyìí ṣàṣìyàn èèyàn kan ló máa ṣàṣì tó nílé ṣàṣì mọ́ èèyàn kan ló máa ṣàṣì tó máa ráre tó máa fi kú èèyàn kan ló máa ṣàṣì pé bàbá tẹ́ ń sọ yìí bàbá tó ń kà yìí tọ́sọ pé ó ti di kíníkan ẹ̀mí ẹ̀ máa wá gùn ojú ẹ̀ máa ráre tó máa fi kú kò wá ní kú bọ̀rọ̀. Ẹ ò God favour à ń gbọ́ yín ká tó máa gbá àwọn ẹlòmíì wọlé ẹ ká gbọ́ nǹkan táwọn èèyàn fẹ́ dá sí àwọn èèyàn wà ní comment section tó send the request God favour tó bá ti sí mẹ́jà àwọn bọ́ọ̀lì ẹ̀ka gbẹ́ lómi wọlé. Hello ma. Hello ma. Hello. Ẹni tó bá ti náà sọ kó má send the request. Ọmọ mo tún fọ́ o. Bà nǹkan jẹ́. Ẹ̀kọ́ nìyẹn. Hello ma, Era ma princess. Hello sir, ṣé wà, Uncle Túndé? Yes, ma. Yes sir, ẹ kú ètò. Yes ma. Lágbára ilé ayé ilé asán. Ẹ jọ̀ọ́ mo ṣe dé ìlú wo tún leléyìí o tí ká wá pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ báyìí. Kútọ́nù ni. Dáàdì Samuel ẹ kú ètò ẹ kú iṣẹ́ náà. Kútọ́nù ni. Ẹ ṣé ma. Alájà Adijat. Ọlọ́run á máa bá wa mú wọn lágbára Ọlọ́run ni wọn. Àmì ò yá mi. Létí gbogbo yẹn tó ti máa pa lẹ́kún gbogbo àwọn èèyàn tó ti máa dá lóró báyìí. Ìṣẹ̀dá ọmọ yìí ló kàn. Wọn ló máa ń pẹ́ láyé o. Ìṣẹ̀dá ọmọ yìí ló ní ò gbà bọ̀dẹ̀ òun ló tú àṣírí àwọn nǹkan tó kù. Tó fẹ́ ṣèkà fún èèyàn kan ni. Ẹ wo yóò tán. Hello beauty. Beauty ẹjọ́ tó bá ti ń wọlé ẹ máa sọ̀rọ̀ ẹkọ máa mute ẹ máa wà sínú bọ́ọ̀sì ẹ bá ti ń wọlé ẹ máa sọ̀rọ̀ ẹjọ́. Jẹ́rí Bùrátúndé ẹni tí mo fẹ́ kẹ́ ẹ pè wá gangan òun ni Adífálà tó máa ń sọ pé kò sẹ́ni tó lè mú òun ẹ lọ pè wá kó wá kọ́gbọ́n. Jẹ́rí ẹran kan ló máa mú sẹ́nu àti jẹ yóò dẹ̀ jẹ́ problem ẹ pè wá kó wá kọ́gbọ́n. Hello MD champion à ń gbọ́ yín sà. A kú ètò sà. Ẹ sà.
Ọlọ́run ọba ò ní jẹ́ kí ayé mú wa o Hello, gẹ́gẹ́ sir. bí àwọn àdúrà tí ẹ̀ máa ń gbà yẹn àbí kéèyàn béèyàn bá ti ń lé owó kéèyàn máa lépa kéèyàn máa tọ́jú ara yẹn nítorí tí ẹ gbé wá yìí àríkọ́gbọ́n kan ni o Ọlọ́run má jẹ́ ká bọ́ sọ́wọ́ ayélujára nǹkan tí baba Samuel wa ń sọ yẹn ẹ gbé adífálà yẹn wá kó náà wá fojú rí i kì í ṣe gbogbo ẹnu tó máa ń fọ gbogbo advice tẹ̀ ń advice ẹ̀ pé kọ́mọ̀ sí báyìí kó tó di pé yóò yíwọ́ fóònù náà kó náà wá kọ́gbọ́n bí eléyìí torí pé tí ọba kọ́gbọ́n wàláhì kò ní dẹ́kun nǹkan tó ń ṣe yẹn kò ní dẹ́kun ẹ o nítorí pé ayọ̀ ni ó ń fi nǹkan tó ń ṣe yẹn ayọ̀ ni fi ń yọ̀ ìtẹ́lẹ́kùn fi ń sunkún ló ń fi ń yọ̀ nítorí pé mo mọ wà lábẹ́ kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ tí inú rẹ̀ máa bí mi láti sọ pé bóyá kí n tiẹ̀ gun òkè nítorí pé bó tiẹ̀ ti ń ṣe yẹn ẹ̀tọ́ yẹ kí wọ́n palẹ̀ mọ́lẹ̀ kan náà níbi tẹ́ ti ń ṣètò yẹ kẹ́nìkan wá gbé dìrẹ́tì kí wọ́n lọ kọ́ lọ́gbọ́n wàláì Ọlọ́run ní ìbàjẹ́. ẹ ṣé sà bọ́lá nurudeen àbí kí ló kọ yín à ń gbọ́ yẹn mute ẹ jọ ẹ̀wọ̀n mute àwọn èèyàn wà ní comment section eléyìí rí ayé ni kò ṣe pàkó fẹ́ wá Nurudeen ṣe wà bẹ́ẹ̀ jọ ẹ̀ mute. Ilé sọ̀rọ̀ ṣé mo lè fún mi láti sọ̀rọ̀? Ẹ káàárọ̀. Okay. Kẹ́ ṣe sùúrù ṣe yìí kẹ́ ṣe sùúrù. Okay, anyway náà Bọ́látúndé mo kí ń bẹ̀ mo kí everybody. Kò sí nǹkan tó ń lọ lábẹ́ program yìí tí àwọn òsínlẹ̀ yín kọ́. Mo máa ń sọ kí ní nǹkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ kéèyàn protect ara rẹ̀ kó ṣe kókó kì í ṣe gbogbo ẹ̀ lówó. Ẹ̀dẹ̀ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan àyìnbóyè ẹni tí ìwọ ò bínú tó ń bínú èèyàn naturally wọn kàn fẹ́ ṣe ẹlòmíì wọn fẹ́ ṣe lórí kúrú ẹlòmíì ṣe tó ń ṣe níbi iṣẹ́ àbíbì kan ó ń bínú so èèyàn gbọ́dọ̀ protect ayé ara ẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ èkejì ni pé ẹni tó bá ń dẹ̀ ń ṣèkà ọjọ́ kan náà ń bọ̀ tí ilẹ̀ máa pàwọ́ náà ṣùgbọ́n àwa ní ká wà very careful àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan gbogbo gbẹ́dógbẹ́dó kó ṣe kinní kan àbí báwo lọ ṣe máa sọ̀rọ̀ yẹn kéèyàn wà very careful àwọn èèyàn burúkú ló pọ̀ ń tajú o àwọn èèyàn títí wọ́n ti bàjẹ́ tọ́wọ́n náà wọ èèyàn láti bà tí wọ́n jẹ́ torí pé kí ni automatically ayé wọn ti bàjẹ́ kò lè rẹ́ni tí ayé ẹ̀ dá kan tó lóun fẹ́ ba ayé àti gbẹ̀mí èèyàn gan ẹ lọ wò dáadáa nínú olùgbọ́ láti dá sí ìrírí kékeré kan fún yàn gan ara máa ṣe ẹni tí ẹ ti bàjẹ́ tá yóò balance mọ́. táyé ò balance mọ́ lòun náà fẹ́ bàtẹ ìlú mi jẹ tó lọ́mọ táyé wò balance mọ́ ó mọ̀ pé at any time òun náà lè kú òun náà wéyàn kúnra láti lè ba tiẹ̀ jẹ́ orú wọn bó ṣe wà yẹn nínú ayé tó ń gbé àwọn fún ara wọn ti dàbí instrument fún sàtánì fún àwọn iṣẹ́ irin bí so àwọn náà kàn fẹ́ ba ayé ọmọ ẹlòmíì jẹ́ kò sọ̀rọ̀ lásán kọ́kọ́ wá bó ṣe fẹ́ ba tiẹ̀ jẹ́ ni kì í ṣe pé o ṣẹ̀wọ̀n kan ó kọ̀ ń ṣe lásán gan o mọ̀ ń ṣe wájú wọn ìyẹn ló jẹ́ pé àwọn ìgbìyànjú kan wà tí wọn náà gbọ́dọ̀ máa gbìyànjú káyé apáyé má káyàn nǹkan tí mo sọ òye bẹ́ẹ̀ ni so ohun tó tún wá wà ń bẹ̀ ni pé kọ́lọ́run kó ṣàánú wa o oríṣiríṣi ẹ̀dá ló wà nínú ayé o ibi tó bá dé mọ ló máa mọ̀ mọ́ o bí ẹ̀kan bá lọ sọ pé kò sí nǹkan tó ń jẹ́ kinní táwọn nǹkan tá à ń sọ yìí ó wà o kọ́lọ́run bá tiẹ̀ máa gbà ẹ́ lọ́wọ́ wọn Ọlọ́run máa jẹ́ kí wọ́n fi ẹ̀ lákàlàkà Ọlọ́run máa jẹ́ kí wọ́n ba ayé onítọ̀hún jẹ́ bọ́ọ̀ bá ayé onítọ̀hún jẹ́ ayé àwọn ọmọ tiẹ̀ kọ́ so èèyàn gbọ́dọ̀ wà very careful. Ṣé gbogbo ẹni tí bàbá yẹn ti pa sáyé ṣó tún lè jí padà ṣẹ́ni tó ti bá ti jẹ́ ṣó lè tún ṣe. Igi kan wà ní lọ́nà ìlú kan mo forúkọ bu àṣírí ìlú yẹn láti ṣeré igi àràbá ńlá kan ni ìgbà táwọn kékeré agbọ́njúmọ̀ igi yẹn ni ẹni igi yẹn ti wà láti 300 or 400 500 years. Nígbà tí igi yẹn máa wó àwọn alágbára tó kú nínú ìlú yẹn wọ́n ṣọ̀rọ̀ 5 sí 6 tó kó àwọn alágbára ńláńlá nígbà tí igi yẹn máa wó oríṣiríṣi ni wọ́n bá irun èèyàn kan ti kàn mọ́bẹ̀ píṣọ oríṣiríṣi èèyàn tí wọ́n dá àgálágodo mọ́ tí wọ́n ṣe oríṣiríṣi ẹlòmíì tí wọ́n pé wọ́n bà gáyé jẹ́ láti ìlú òyìnbó oríṣiríṣi. mélòó. ní ọ̀gá máa sọ pé afẹ́fẹ́ kò ń fẹ́ débi kan. àwọn ló travel kò kéré kò délé àwọn tó kò kéré kò délé. èèyàn ẹ má. so nǹkan wà o èèyàn wà very careful. mi ò ní kó má ṣe kìrìtẹ́nì mi ò ní kó má ṣe mùsùlùmí mi ò ní kó má tẹ̀lé fa sáà ti tọ́jú ara ẹ̀ èmi ò mọ̀ ń pa. ẹ wo orú yẹn sè nígbà téèyàn bá rówó ìdílé ṣe tó bá jẹ. ẹ má bínú mo fẹ́ sáré sọ̀rọ̀ kékeré kan bẹ̀ ẹni tí wọ́n gbé wá nísìn ṣèbí sẹ̀lẹ̀ ni ṣèbí sẹ̀lẹ̀ ni ọmọ wòlíì. ọmọ wòlíì
bẹ́ẹ̀ mo sọ fún yín bàbá mi kì í ṣe pé tẹnu kọ́ ẹ̀mí mi wọ́n fẹ́ ti wà parọ́ lọ́dọ̀ mi mi ẹ̀ lé ká imagine ẹ nǹkan wo ṣẹlẹ̀ o gbogbo ayé èyí yìí gbọ́dọ̀ fara kéèyàn ó mọ́ra ṣe rẹ̀ o. pẹ̀lẹ́ kò sí ohun tó o ní irọ́ wáyì tó yìí ẹ máa ń pòrò ẹ máa ń dùn àní lọ. ẹ ṣe sà afọbajẹ à ń gbọ́ yín. bàbá mi ẹ ká lọ́jà ẹ kú ètò. ẹni sùn ẹ ká fọbajẹ ẹ sọ̀rọ̀ ẹ má bínú ẹ má bínú. ẹ kú ètò bàbá mi kò ní bàjẹ́ fún yín. irú eléyìí ló ń pè ní mìmí ayé o kò sẹ́ni tí ò lè mì o tó bá rú ẹ̀ tó bá mi ọba sì tún mi ìjòyè. confam. kò sẹ́ni bọ̀ tí kíní ò lè ṣe lẹ̀ sí i ṣe rí bàbá tí ó ya wèrè láti yẹn máa sọ fún èèyàn ni pé tó bá ti lajú ẹ lẹ̀ kí wọ́n bá tiẹ̀ jẹ́ kọ́ pa ẹ̀ dànù wọ́lọ́mọ tó máa bá yára ẹ̀ dé àwọn tó ṣèkàṣèkà ó máa ṣèkà tán á tún lọ tọ ọ̀dáríjì lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run bá dáríjì mi àdèmọ̀ wípé ọlọ́run ọba ìdẹ́kẹ̀rẹ́ ó máa ń dáríjì ẹnìbọ̀ tó bá ti. ilẹ̀ tó pòṣìkà afọbajẹ. ìwọ tó lanu ẹlẹ́ kọ́ bá tiẹ̀ irú bàbá yìí sí báyìí máa kó mọ́sọ̀ ọ̀rọ̀ tó ń wá àwọn èèyàn tó ń wá láti ìlú tó ń wá láti Èkó Àbújá àbí ní ìlú ẹ̀ ló ń wá lọ bá bàbá yẹn pé bàbá ẹ bá mi ba ayé ẹni yìí jẹ́ ẹ bá mi rún èjò yìí tí ó bá mi ṣọpa lójú oorun ìwọ tó bá ti rí ayé rí. tó bá ti rí aṣọ àǹkárá tó wọ̀ sọ́rùn lásán aṣọ bí mo ti wọ aṣọ àǹkárá yìí kí wọ́n kàn jí aṣọ ẹ̀ mú kí wọ́n gbé wá fún bàbá mi tìwọ́ ti tán nínú ayé o tó bá wù yín máa mú lọ síbi òrìṣà táṣọ yẹn wà bẹ́ẹ̀. ẹ mú alọ ẹ ká kọ́gbọ́n ẹ mú sùkẹ́ mú adé bẹ́ẹ̀. so now afọbajẹ mò ń gbọ́ yín. ẹ lọ bá mi Mr. Túndé ẹ kàn ń rò pọ̀rọ̀ mi o ẹ lọ bá mi pé adífálà wá. Ọlọ́run ò ní jẹ́ ẹ má pé fídíò yìí sí báyìí sí àmọ́ pé most of wọn yàn on screen record tó ti yé yín ó máa kọ ní kálukú níbi tó bá wà ìwọ tó bá ń ṣe ìkà tó lérò pé anybody ò rí mi àwọn èèyàn ń rí ẹ Ọlọ́run bá ń rí ẹ ìwọ náà mọ̀ pé ìkà ni ẹ ìkà ènìyàn ni ẹ ìwọ tó dẹ̀ fẹ́ ṣe kà sí náà tó sọ fẹ́ pé abẹ́nìkan lérí sí ẹ pé òun fẹ́ pa ẹ́ tó lanu ẹ̀ tó tó pé ìwọ Ọlọ́run ó ṣáà rí mi ọkàn mi mọ́ o tiẹ̀ bàjẹ́ ọ máa ba yí ẹ jẹ́ wọn á yà ẹ wèrè ó máa yàgòdọ́jọ́ alẹ́ ni kó o lajú ẹlẹ́ tó bá ní kó o sín gbẹ́rẹ́ kó o sín gbẹ́rẹ́ tó bá ní kó o lọ wẹ̀ lódò. mo ti pariwo tó. ẹ ṣáà ti rí kò ó ṣe costume o kò ó ṣe pé wọ́n wà location o ẹ ṣáà rí kó tó ṣẹlẹ̀ yín báyìí ẹ ṣáà rí gbogbo ẹ̀ mímí eléyìí ń ṣe pé. kì í ṣe fíìmù náà ń play o. costume o ẹ ṣáà rí ẹwọlé ilé ìyọ̀ èmi mọ̀ pé àwọn kan sì tún wá máa yín mú comment section pé irọ́ gbogbo ẹ̀ irọ́ ni. àdèmọ̀ wípé ìwọ tó ń ṣe ìkà ó wà ní comment section mi báyìí òun gbọ́kàn tá à ń sọ òun gbọ́kàn tó ń sọ òun wo fídíò yìí ẹ ṣáà rí gbẹ̀yìn bàbá yìí bó ṣe padà rí láyé bàbá yìí padà ya wèrè gbẹ̀yìn ayé ẹ̀. ẹ wo ejò tó máa ránṣẹ́ ejò kejì yẹn ó rán kan ṣẹ́ kejì ní o padà wálé. ṣebí gbẹ̀yìn ẹ̀ nìyẹn ẹ wọlé tó ń gbé ṣebí là ń sọ pé lànà pé ẹ wo wíńdò alágbára. ẹ wáṣọ àwọn èèyàn ẹ wọ aṣọ tó ti lò agbára tó lọ ní à ń sọ fún lánàá pé wo window ẹ wo mo nínú re gbogbo aṣọ ló ń kó fáwọn èèyàn gbogbo aṣọ ló ń kó fáwọn èèyàn nínú re o wákìtàn tó ti mọ̀ ẹ́ rí kó lọ daṣọ ẹnu kó orin máìlì bíi 100 miles kó lọ daṣọ ẹnu ibi tẹ́yẹ ayé ò ti mọ̀ ẹ́ rí tó fẹ́ daṣọ ẹnu kó lọ daṣọ ẹnu aṣọ tó fún wọn lọ́ fi gbé ẹ̀ dè aṣọ tó fún wọn lọ́ fi gbé ẹ̀ dè aṣọ ò dẹ̀ ṣe aṣọ ṣòro láti máa sun wọ́n máa parí iṣẹ́ sára aṣọ ẹ ọmọ bóyá òwò akẹ́ṣẹ́ lọ́ fi ṣaṣọ tí wọ́n fẹ́ wọ̀ ẹ wo tí máa ń sọ̀rọ̀ mọ́ ń sọ̀rọ̀ pẹ̀lú wọ́n kàn ti kó máṣọ fún ẹni wọ́n kàn kó máṣọ fún ẹni wọ́n kàn kó gbàṣọ ẹ àjọ fi ṣe ẹ́ bí yẹn wọ́n á kó fún ẹ. wọ́n ṣe kó máa kó fọ́tò àwọn èèyàn kó máa create nuisance kó máa ẹ̀ láìta àwọn èèyàn kẹ má jókòó pé èèyàn kan ni kinní kan ni jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan wà nínú ayé tá a wà yìí àwọn èèyàn kan wà nínú ayé tó jẹ́ pé wọn kì í no góyè rè àlọ́dọ̀ wọn máa bẹ lọ́hùn kó má ẹni títí tẹ̀ ti bàjẹ́ kó má bà títí ẹ jẹ́. Náírà ṣebí kan sọ lánàá pé òun ò sóògùn rí ó ń dì sí fún wọn. ṣe ìkì mo ẹ ká gbọ́ afọbajẹ bá mi mú ìtọ́ má bínú sà mo ń gbọ́ yín ṣe ìkì. ẹ káàárọ̀ sà Ọlátúndé ẹ káàárọ̀ ẹ kú sẹ́gan gbogbo ẹ tẹ wà nínú kí náà mo kí gbogbo ẹ tẹ wà ní comment section náà mo kí ṣe ọ̀rọ̀ tẹ́ ẹ máa ń sọ yẹn ọ̀rọ̀ tó dáa ni àbáwọn tí ọba nílà káì etí rádaràda ni wọ́n máa fi gbọ́ ṣé ńgbà tẹ́sìn wa dé nísìn àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ṣé àbá bàbá wa wọn ò ní ìkàtà fi ń ṣèṣura ni tí kálukú ọmọ wa sọ wípé ọba ti ṣe ọ̀sẹ̀ kìnìkan ẹni tó bá jẹ́ wọn pa àwọn ẹni tí tiẹ̀ ti jóná ọba jẹ́ wọn kó náà mọ́ tiẹ̀ bá ẹ ọ̀tọ̀ ni ẹ̀sìn ká sin lọ́hùn ọ̀tọ̀ ni ká mójútó ìgbésí ayé ara wa láyé ìjọ́hun táwọn bàbá wa téèyàn bá wà lóyún tá bá gbọ́wọ́ lé
wọn ó ti mọ iye oṣù tó wà wọn ó ti mọ ìgbà tí ó bí kò sí ìtí wọn ò ní mọ̀ nbẹ ni ó ń ṣe tí gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ láyé jọ so gbogbo ẹ̀sìn tí ẹ fún mi ní tẹ́ẹ̀mù díẹ̀ máa bọ́lẹ̀ máa tún padà wọlé wọ́n ní àwọn rédíò tí wọ́n fẹ́ béèrè àwọn nǹkan kan lọ́wọ́ mi ṣe gbọ́. ó yá ẹ lọ bá rédíò sọ̀rọ̀ bá rédíò sọ̀rọ̀. so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa yìí wọ́n ti wá jẹ́ kí wọ́n gbogbo ọpọlọ wọ́n ti jẹ́ kí wọ́n fi búrọ́ọ̀sì ẹ̀ dànù tí gbogbo ẹ̀ wá dáradára ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa ń sọ mo máa ń wà ní kọ́mẹ́ǹsì àwọn máa ń gbọ́ wọn ẹ̀sìn tó bá ń ṣe ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ni kó mójútó ayé rẹ̀ kò papọ̀ mọ́ra wọn ìwọ ti ta gíláàsì ti tiẹ̀ ẹnìkan ta gíláàsì tiẹ̀ tán. tó bá mọ ibi tí pásítọ̀ tó bá mọ ibi tí bàbá máàmù mi ń korí bọ̀ ẹ̀rù Ọlọ́run á bẹ̀ ẹ́. bẹ́ẹ̀ ni bó tó lè sọ ẹ̀ta ṣe rí kọ̀rọ̀ wa ló burú jù ṣe rí àwọn pípù yẹn gbangba lẹ̀ ń rí ọjọ́ tó bá rí kọ̀rọ̀ èèyàn wàá bẹ̀rù ayé wàá sáfáyé wàá sá kíjokíjo. bó ṣe jẹ́ rẹ sọ yẹn ẹnìkan ti ta gíláàsì tiẹ̀ tán wọ́n wá ru gíláàsì tiẹ̀ lọ sọ́jà lọ lè ta ní wọ́n á fòkó bọ̀ ṣeré wá dọ́jì gíláàsì tiẹ̀ fún ọmọ kan yóò fọ́ gíláàsì tiẹ̀ ni wọ́n ti ta tiẹ̀ tán irú àbáyé ní sèkọ́ lọ́fẹ́ bàjẹ́ nu ayé rẹ̀ mọ́ kò sí tó fẹ́ bàjẹ́ nu ayé rẹ̀ mọ́ òun lè tó lè yàwó àtọmọ kò lé ó lé ogbà àwọn fámìlì kò ó wá ń ba tẹ̀yàn bẹ́ẹ̀ ni nǹkan so ṣe ẹ̀dọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà tàwọn pé kíní kan ọ̀dà ẹ bá débi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ pé kọ̀ọ̀kan ló lágbára jù ẹ̀mọ yẹn lómi tí wọ́n ní kìsóògùn kíní kan ọ̀dà àwọn lẹ́ẹ̀bà bí wọ́n ti ń sóògùn àwọn lẹ́ẹ̀bà tí wọ́n fáwọn eléyìí ọmọ kódà àwọn èyí jòkó tí wọ́n kọ́ fún wọn tí wọ́n bá kọ́ fún wọn tán wọ́n wá fún wọn lówó wọ́n ẹ̀sìn wá gba rọ̀lẹ́ tí wọ́n mọ̀ lò ó wọ́n máa parọ́ fẹ́yìn pé kò sí nǹkan tó bá jẹ́ wọ́n ba tiẹ̀ jẹ́ wọ́n ọmọ Yorùbá tó bá jẹ́ nìkan ó tẹ̀ mójútó ayé rẹ̀ bí wọ́n ṣe rí yẹn pa bọ́wọ́ tẹ́ ẹ̀ ṣe tẹ́ yẹn gbogbo ẹ̀ tí ò ní palára rárá tí ò ní pé à ń lọ sí mú èèyàn kan à ń mú eré èèyàn à ń kò lè tó bá wọn so oògùn wà ó ọlọ́gán yìí sọ̀rọ̀ oògùn àrẹ́bì kan sọ̀rọ̀ oògùn fún wa ó ní ẹ sùn oògùn èyí tó bá jẹ́ téèwọ̀ ní kẹ́ ẹ má ṣe èyí tó bá jẹ́ téèwọ̀ tó bá ti ní nǹkan àràmù ní kẹ́ ẹ má ṣe oògùn wà àrẹ́bì sọ fún wa pé oògùn méjì náà ni ò sí oògùn kú àti oògùn ogbó àmàlà tá à ń jẹ àtewédú oògùn kíni sóògùn ebi kọ́ òǹgbẹ tó ń gbẹ wá tá à ń mú mi oògùn kí là ń ṣe yẹn à ń sóògùn ògbẹ ẹ má jẹ kálukú mójútó ayé rẹ̀ má jẹ́ nìkan kọ́ tàn ọ́ ẹni tí ń tàn yẹn gan ó níbi ó fara pamọ́ sí ntí ọ̀dà ni kọ́ ọmọ ṣe kò wá sí wọn tó bá ń ṣe kàláyé tó bá wù kó ṣe kàláyé bó ṣe kọ́ pẹ́ tó ayé náà ló ti bẹ̀rẹ̀ sí máa jìyà rẹ kó tó lọ. gbèsè pé ọ̀dọ̀ wọn o. a tọ́ sínú ayé ṣèbí bàbá ìbí kan ló ti ń wà ní o lè sàṣìyàn ẹ máa sàṣì ẹ ẹmọ èèyàn tí mo dè mọ́lẹ̀ ẹmọ èèyàn tí mo sàṣì ẹmọ èèyàn tí mo pàtàkì bá títí ẹ̀ jẹ́ ẹmọ èèyàn tí mo yà ń wèrè má wọrí. bẹ́ẹ̀ ni máa ṣe ká irú yóò ní kú bọ̀rọ̀ ẹ̀ ní kú. nígbà téèyàn wá fi dáadáa proud kéèyàn máa fi kà proud pé kíni mo lè ṣe kíni kan fún ọ mo lè mọ sọ́wọ́ ọ̀ràn tí Ọlọ́run wà tọ́lọ́wọ́ pàdé níjọ́ kan bàbá ìyàtọ̀ Ọlọ́run ti pàdé sí o ọ pàdé Ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì ọ wá ya wèrè ọ wá ṣẹ̀sìn ayé yóò tún wá ṣẹ̀sìn ọ̀dọ̀ Ọlọ́run. gbogbo àwọn tó ti ba títí ẹ̀ jẹ́ nísìnyí kò lè túnṣe mọ́ gbogbo àwọn tó ti wá ba tiwọn jẹ́ sìn kọ́ tọ́ bá tiẹ̀ jẹ́ títí ẹ bẹ́ẹ̀ nítorí pé àwọn tó ti bàjẹ́ àwọn tó hàn lẹ́rí yẹn o àwọn míì bẹ́ẹ̀ tó ti padà nù àmì ìbẹ́ tó ti sọ wọn dẹ tí ò lówó mọ́ àmì ìbẹ́ tó ti sọ wọn dá láàárẹ̀ àmì ìbẹ́ tó ti sọ dá láìsàn ẹ wá ògbà tẹ̀sán wa dé ṣùgbọ́n nǹkan tó bàjẹ́ yẹn ó ti bàjẹ́ náà. ó ti bàjẹ́ ìwọ ni kó má jẹ́ wọn ba tiẹ̀ jẹ́ ọmọ ìyá mi má jẹ́ wọn ba tiẹ̀ jẹ́ tiwa ní bàjẹ́ o tiwa ní bàjẹ́ o agbára Ọlọ́run mo máa ń gbádùn program yẹn dáadáa. ẹ bàbá mi ẹ káàárọ̀ sà. ẹ kú ètò. sk mú àpẹẹrẹ ní. àdúrà yín gbà o. àmín. nǹkan yóò ní bàjẹ́. àmì àtẹ̀yìn náà àti gbogbo ẹni tó wà ní comment section gbogbo ẹni tó wà ní comment section ẹ ní rí dààmú o àtọ̀tá mi àtọ̀rẹ́ mi ẹ ní sunkún ọmọ o ayé ò ní dè yín pamọ́ o ayé ò ní dè yín o ayé ò ní faṣọ ara yín dè yín o àtẹ̀mí náà tẹ̀bí tara àti ìyàwó tọmọ o. mo kí ọmọ ọ̀dọ̀ àgbà mo kí gbogbo àwa táwa lórí ètò yìí lónìí ṣe rí nǹkan tí ẹtẹ gbé jáde lé ní ó ti wà tipẹ́tipẹ́. bẹ́ẹ̀ni. ṣe pé bóyá ó ṣẹ̀ṣẹ̀ wà bí àwọn tó ń ṣiṣẹ́ rí tí wọ́n ní iṣẹ́ àrẹ̀mọ lọ́wọ́ wọ́n ṣe wà bẹ́ẹ̀ náà làwọn tó ń ṣiṣẹ́ bí bẹ́ẹ̀ náà làwọn náà ṣe wà. ní ọ̀dọ̀ wa ń bí báyìí à ń pe ẹnìkan ní mọ́dáìlà náà ní ìfọ́n bí báyìí. ìfọ́n. bọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ti pẹ́. bàbá mọ́dáìlà. mọ́dáìlà náà ń pè sẹ́ẹ̀tì àwọn dáàdì tiwa ni bàbá yẹ tí ọmọ ìlú àgbà lòdì báyìí tí wọ́n bá pawó sílẹ̀ lóde yóò sì dé kò ní báwọn lòde yóò sì dé yóò sì palẹ̀ gbogbo owó yẹn mọ́ yóò kó gbogbo owó yẹn yóò kó gbogbo ẹ̀ tí yóò sì sẹ́ni tó tó bẹ́ẹ̀ tí ó sọ̀rọ̀ ẹni tó bá tó bẹ́ẹ̀ tó bá sọ̀rọ̀ kò ní kírun aago orí ọmọ ní pé wọn lòde kó mọ o kò ní kírun aago méje ọjọ́ yẹn
níbi tí àwọn eléyìí ní agbára dé ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ilẹ̀ náà ló padà gbẹ̀yìn wọn. ṣé wàá rí nínú ètò tí ẹ̀ ń ṣe lónìí nǹkan tí kàn máa ń dùn mí jù láyé ni àwọn tó ti lówó lọ́wọ́ pé wọ́n lówó láti fi wá ayé láti fi define ara wọn ṣùgbọ́n wọn ní wáyé. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lónìí tẹ́ ètò tẹ́ ẹ̀ ń ṣe lónìí báyìí mo ti sọ̀rọ̀ yẹn fẹ́ nìkan lónìí. mo ní tó bá rí àwọn tó bá kọ́lé mo ní ilé kọjú sí mi kọjú sí ọtí bá sábà kọ́ ó rí pé kì í sábà ní fẹ́ǹsì ó ní bẹ́ẹ̀ ni. mo ní ṣùgbọ́n tó bá rà àwọn ilé tó bá jẹ́ dúbúlẹ́ẹ̀tì ó rí pé wọ́n ṣe fẹ́ǹsì sí ó ní bẹ́ẹ̀ ni. mo ní kí ni reason fẹ́ǹsì yẹ ẹlòmíì ò tún ṣe géètì yóò tún fi bábu àyà sórí rẹ̀ lára bábu àyà yẹn iná tó wà ń bẹ̀ ó fi sì kí ọ̀n tó nínú ilé yẹn ni bílé ayé àwọn ọmọ ẹ̀dá náà sì wà nìyẹn. ìwọ tó bá lówó tí ìsìnkú ṣẹ̀ṣẹ̀ ń bẹ náà àti jẹun tó wàá wá kí wọ́n mọ́ gbẹ̀mí ẹ̀ lójijì tó wà kí nǹkan mọ́ sí ọ kí nǹkan mọ́ sí àwọn ọmọ tó bí àtìyàwó tó nínú ilé ìwọ ló fayé ẹ̀ lẹ̀ fọ́tà. àìmọye lómi tí ó mọ kọjá lọ bóyá ó hàn ní mọ́tò jù wọ́n lé láriwo orí burúkú ní pa tí wọ́n sì máa bí. èèyàn dà ẹni tó ṣẹ̀ tó rò tẹ́ẹ̀jọ́ kọ́kọ́ àìmọye tó lómi ò mọ̀ rí tí ó sì máa bínú rẹ̀. tó mọ kọ́kọ́ nípa ẹ̀ tó kọ̀ rí. tí ó tó kàn rí ẹlòmíín bẹ ó lè kọjá ní òòrí ó sì gbé mọ́tò rẹ̀ lọ kò sí ẹ̀ lè sọ pé òun fẹ́ ẹ̀kú wa lójú ọ̀nà. ẹ kò tẹ̀ lé kí wa. kò tẹ̀ lé kí wa ìtí tó ń gbénu olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. èèyàn ti gbé rí ipasẹ̀ táyà mọ́tò lásán náà bù bàbá ó ta gbogbo property tó ní ó ta gbogbo nǹkan tó ní láyé ẹ̀ ipasẹ̀ táyà mọ́tò ẹ wo ayé ò ní ṣe ẹnìkankan ayé ò ní ṣe mí o ayé ò ní mú mi o gbogbo ẹni tó ń gbọ́ mi ẹ̀ ní bọ́ sí gbèkún ayé o wọ́n kàn wá máa jánu ẹ máa jánu. tó kò ní ìdí pé kéèyàn ṣẹ̀ṣẹ̀ sọ fẹ́yìn kan pé kéèyàn kan wáyé àbí kó tọ́jú ara rẹ̀ àwa tá ọ̀rọ̀ yìí bá yé tá a bá gbàgbọ́ yé ọ̀rọ̀ yìí kẹ́ni tó bá wù kó tọ́jú ara rẹ̀ ẹni tó bá wù kó má tọ́jú ara rẹ̀ ẹni tó bá wù kó bímọ kalẹ̀ kó má tọ́jú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi lógo tó yẹ pàtì kékeré náà ti change ògùn ẹ̀ ó kàn dọ́jú alẹ́ ọmọ ń dààmú káàkiri ọmọ òrùjútù ayé bàbá sì ń dúró dúpọ̀ fẹ́ jẹ́ńjẹ ọmọ ìyá náà dúró dúpọ̀ fẹ́ jẹ́ńjẹ ọmọ wọn àdẹ̀ ṣiṣẹ́ tọmọ yóò fi jẹ́ńjẹ ọmọ yẹ ọmọ mi ò kàwé àtìrí sí òníra ọmọ mi ò lọ yóò kàwé kò ní rí bí kankan ti lò gbogbo ẹ̀ ó polúkúmuṣu inú mi sì ẹ̀dùn pàyé nìṣẹ́ ayé ti dáyé social media ayé ti dáyé ayélujára nígbà ta ló lágbára àti máa náwó bá yé sí náwó nìsín ṣùgbọ́n nígbà táyé ti dáyé pé kálukú náà mójútọ́rọ̀ rẹ̀ tírú ẹ̀yin tẹ́ tó ń jẹ́ ọ̀jọ̀gbọ́n báyìí tẹ́ tó ń tàyàn lólobó tẹ́ ń jíyàn dìde tó fi jẹ́ pé kálukú náà wò pé mọ́mọ́ jẹ́ ń wọra mìíràn ṣùgbọ́n nǹkan tó wá báyé jẹ́ lónìí ẹ̀mí pọ̀pọ̀lọpọ̀ àwọn míì náà àwọn náà fẹ́ ṣe ṣùgbẹ́ lómi bíi kó jáde kó bọ́ sọ́wọ́ onírọ́ bí kẹ́lómi náà olóhùn fẹ́ wáyé lọ ìlú pọ̀ jù ọjọ́ kan ìyá kan bá mi lálejò. ẹ ṣe sọ̀rọ̀ tán ní ọlọ́run jẹ́ sọ̀rọ̀ tán ẹ ṣe sọ kókó ọ̀rọ̀ nìyẹn fẹ́ẹ̀kì ti pọ̀ jù. fẹ́ẹ̀kì ti pọ̀ jù so ìyá yẹn bá mi lálejò ìyá yẹn wá ń sọ fún mi yí pé ní ẹni tó ń lọ sọ́dọ̀ ẹ o ẹni báyìí ó júwe ẹni yẹn fún mi ó lóun lo mọ́tò tẹ́lẹ̀ òun dẹ̀ ní ṣọ́ọ̀pù ó dẹ̀ júwe ẹni yẹn fún mi ó dẹ̀ jẹ́ ẹni tí mo mọ̀ ó wá ń ṣàlàyé fún mi ó nígbà tí òun bú àṣẹ kan lọ sọ́dọ̀ ẹ̀ ọlọ́tọ̀ nìkan tó ń bá lọ wọ́n gbà tó ń dọ́dọ̀ ẹ̀ ohun introduce oríṣiríṣi àwọn fẹ́ sí òun ó ń dẹ̀wò pé ìgbìyànjú náà láyé kéèyàn gbìyànjú ó ní ó sọ fún un pé kóun lọ ta mọ́tò yẹn. mo tún sì nírú kéèsì tẹ́ ẹ̀ sọ yẹn oníkan lọ́wọ́ ọ̀tọ̀ nìkan tó nìyẹn bá lọ ọ̀tọ̀ nìkan tó fi ń lọ ó dẹ̀ padà fọ́dẹ̀ ní àná. tó ó dẹ̀ ní kó ta mọ́tò ó kó mọ́tò lọ fún ṣé lásán ló fi ta mọ́tò ni bàbá mi. ṣé lásán so ìtò ń ba ayé lẹ́rù gangan nìyẹn kì í ṣe wípé bóyá ọ̀pọ̀lọpọ̀ mi náà fẹ́ gbìyànjú. ìwọ̀kan tó contribute sí society tó gbìyànjú ní gbèsè ayé àwọn èèyàn wàá máa sọ pé ibi tí mo bá dé mi ìmọ̀ bí tí mo ti ń bọ̀ mi ìmọ̀ bí tí mo bá dé. wàláì so nǹkan tó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà nìyẹn. níwọ̀n tó kàn ń jà kiri tó help life àwọn èèyàn ẹmọ èèyàn tó wà ní ìgbèkùn ẹmọ èèyàn tí wòlíì ti bá tiẹ̀ jẹ àfáà ti bá tiẹ̀ jẹ babaláwo ti bá tiẹ̀ jẹ oníṣègùn ti bá tiẹ̀ jẹ tí wọn bí ló fẹ́ sá lọ. gbogbo àwọn tá a bá wà nílé yìí tó bá jẹ pé àbá ń ṣiṣẹ́ ìwé àtegbò àbí lórí ìgbìyànjú tó jẹ́ àwọn nǹkan bàbá wa mo rọ gbogbo lé mo sì rọ gbogbo àwọn tí bá tún gbọ́ ètò yìí ká máa gbìyànjú láti máa ṣe dáadáa Elédùmarè ò bímọ ó bí ẹ̀san kì í dẹ̀ gbé iná ẹ̀sìn sí ìkú gbogbo téèyàn bá dẹ̀ ṣe pátá yóò gba ẹ̀san ẹ̀ yóò bó bá tètè kú ó fi ilẹ̀ dẹ ọmọ ni. bẹ́ẹ̀ni. ìtí ẹ̀rù Elédùmarè fi bà mí bí mo ṣe jẹ́ ọmọ kékeré yìí àìmọye oríṣiríṣi nǹkan tí ojú mi ti rí tó jẹ́ pé àwọn àgbàlagbà tó jẹ́ àwọn ọ̀rọ̀ bàbá tiwa tí wọ́n bá àwọn bàbá tiwa lò gbà
tí sí ọwọ́ wọn ò mọ́ ṣùgbọ́n gbà tí family ẹ wọ́n ká tán double tap ẹ ká double tap ẹ jẹ́ ká ẹ double tap ẹ jọ ẹ ṣe láìfù yìí ẹ ká kẹ́kọ̀ọ́ ẹ̀sán yẹn kò dìgbà ẹ má bẹ̀rẹ̀ sà kò dìgbà tá a bá ń sọ̀rọ̀ okó àtòbò kò dìgbà tá a bá ń ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá wà nínú ìgbèkùn bọ̀ nínú pọ̀ ọ̀rọ̀ kan àbí méjì ló máa tálẹ́ lórí pé nǹkan tẹ́ni yìí máa sọ máa jọmọ́ nǹkan tó ń ṣe mí ó dẹ̀ máa take move ó dẹ̀ máa rọ́pò ó dẹ̀ máa rí gbàlà láì ṣoògùn gan àwọn ibo mo ti miss road ó dẹ̀ máa ṣàjọsment ẹ̀ mo ń gbọ́ yín bàbá ẹ sọ kí tètè ń ké o. tó jẹ́ pé ẹ̀sán yẹn dẹ̀ ni ó dẹ̀ ń ké lérí àwọn ọmọ ẹ̀ ṣe rí ọmọ ọ̀dọ̀ àgbà wọ́n ṣètò kan láàárọ̀ yìí mo ń gbọ́ ètò wọn láàárọ̀ yìí nínú lórí ètò kan tó sí ẹlòmíín bẹ tó jẹ́ pé ẹlẹ́gbẹ́ ọmọ ni ẹlòmíín bẹ tó jẹ́ pé bóyá ẹgbẹ́ ní dààmú ayé rẹ̀ bí ó bá dọ̀dọ̀ babaláwo mi àbò oníṣègùn mi ọ̀tọ̀ ni gbú mi tí ó máa mú lọ ó lè ní yóò ṣẹ̀fá ó lè ní yóò ṣe kinní kan tí ò sì jọra wọn bẹ́ẹ̀ so ìtẹ̀yàn bá mọ̀ nípa ẹ̀ kó lọ tí ò bá ti mọ̀ nípa ẹ̀ kó sọ mi ìmọ̀ kí ni o àwọn baba wa ń jọ̀hún tẹ́ bá wà nǹkan kan lọ sọ́dọ̀ wọn tí wọ́n bá láwọn ò mọ̀ wọ́n ju ẹlòmíì tó mọ̀ fún yàn ni kì í ṣe pé bóyá nǹkan tí mo mọ̀ ń parẹ́ wọn wọ́n wà ní làwọn mọ̀ iṣẹ́ tó Olódùmarè sì fi rán olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni sẹ́rù bàbá tí ń ṣèkà yẹ kò sẹ́ni tí ó ṣèkà láyé ẹni tí ń ṣèkà láyé kò sẹ́dá tí ó ṣèkà láyé tí ò ní gbẹ̀sẹ̀ ẹni tí sì ṣe dáadáa láyé náà kò sí bó ṣe fẹ́ ṣe ó gbẹ̀sẹ̀ Ọlọ́run bí wọ́n bí ẹ̀sán kílẹ̀ tó pòṣì kà ń kọ́. ẹ worú ẹni tí bàbá yìí tó ṣiṣẹ́ sí yìí ẹ rí i pé ká nígbà tí wọ́n ṣiṣẹ́ yẹn sí tó náà ò bá gbìyànjú láti jáde ó ṣeé ṣe kí bàbá yẹn ṣiṣẹ́ yẹn kó mu jẹ gbé ṣe mọ̀ ṣùgbọ́n gbà tó náà súnmọ́ àwọn míì tó súnmọ́ yẹn tó jáde sọ̀rọ̀ ara rẹ̀ nínú ìgbìyànjú tí wọ́n ṣe fún nínú gbogbo àwọn ìgbìyànjú tí wọ́n ṣe fún in ló tú sílẹ̀ tó dá nǹkan yẹn padà sí ara bàbá yẹn táṣìírí bàbá yẹn fi tú síta ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ní nǹkan ó mọ̀ ṣe báyẹn tó jẹ́ pé àìlè jáde sọ̀rọ̀ ara wọn àbí láti mójútó ọ̀rọ̀ ara wọn ibẹ̀ náà ni wọ́n bá lọ. ẹ ṣé mo dúpẹ́ Ramsolad bàbá o láti bí ìjẹrin àwọn èèyàn kan wà nù DM mi wọ́n lè máa gbọ́ Túndé connect wa mọ́ babaláwo kinní kan ẹni ò wá ráyè babaláwo tí mo máa ń sọ yìí ẹ mọ̀ pé ẹ̀yin náà mọ ẹni tí mo ń sọ yìí dáadáa wà láì tí n bá connect ẹ mọ life mo ti ń sọ yìí kò lè charge 100,000. I swear to God ṣùgbọ́n nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ tí mo mọ̀ ni pé kó bẹ́ẹ̀ dáfá kó bẹ́ẹ̀ rúbọ. ọmọ èké sì ni ọmọ kékeré àmọ́ nǹkan àgbàlagbà ni. ó máa bẹ́ẹ̀ dáfá nǹkan tó bá ń ṣe ló máa sọ fún ẹ pé kó lọ rúbọ tó bá fẹ́ rúbọ máa ní ẹ lọ ṣe ibi tẹ́ bá ti rí tẹ́ bá dẹ̀ ṣe ẹ ó kẹ́ fẹ́ ṣe àbí ẹ máa bọ́ fídíò kọ̀ọ̀kan òun bá ń ṣe èèyàn márùn ti pè mí tó dé kíní kan but èmi náà ní nǹkan tí mo face mo máa ń sọ pé tó bá ti ní pé kó sáré tó bá kémi ni mò ń confuse yẹ àní block mi ṣàmì blocking lọ síbò míì tó bá kémi ni mò ń àfẹ́ tiẹ̀ fún mi blocking má lajú lẹ̀ káyé bá ti tiẹ̀ jẹ́. nígbà tí mo sọ̀rọ̀ kí iṣẹ́ onígbẹ́rẹ́ kan mo ní táwọn èèyàn bá lọ lọ́ṣẹ́ tí ayé wọn bá ti bàjẹ́ tó lọ lọ ṣe oògùn owó ṣé gbogbo nǹkan tó wà ń di ọṣẹ tá à ń pariwo lánàá ṣé mo ti padà gbọ́ gbogbo ẹ̀ ṣé bí nǹkan tẹ́ ẹ fi ṣé bí nǹkan tẹ́ ẹ fẹ́ sọ fún wa ṣé wọ́n ti sẹ́ndì fídíò ẹ̀ sí mi ṣé wèrè níyìn ni tẹ́ bá sọ pé wà tẹ́lígẹ́ǹtì ṣé mo pé mo ṣe ń sọ lórí black cap ìkò tí babaláko ọmọ tó lè drag mi pápá wọ́n tẹ̀ bá sọ pé ó sanwó ọṣẹ àbí ìwọ tó bá mọ̀ kó fẹ́ ra nǹkan tí bá polówó ẹ̀ tí ò bá ti wọ̀ fún ẹ lọ́bẹ̀ nìyẹn. That's it. ó ti gbọ́ babaláku bàbá ò ra fóònù fún mi kò ra dátà fún mi tí ò bá ti wọ̀ fún ẹ lọ bẹ́ẹ̀ ni tó bá tà á tí bá ní iye kan ni tí ò bá ti wọ̀ fún ẹ má wàá rà á. àbí kì í sọ̀rọ̀ kí láǹdó àgàrà wá fún mi báyìí. ó ẹni ò bá gbọ́ pé ẹni ẹgbẹ́ kíní ẹ fún mi 1 naira 2 naira 10 naira ṣé olórí burúkú ni ẹni kí n ti tiẹ̀ ó dẹ̀ ní sọ pé mo wọnú TikTok ẹ tí mo wá DM ẹ mú jáde látọdún 4 àbọ̀. ìwọ ló wá ń DM pé Túndé wá DM ẹ tó bá wọrí fóònù mi mẹ́sẹ̀ tó wà WhatsApp mi bí wọ́n wà kò ń ṣe pé mo fi ń ṣègbéraga mi ì fi ṣègbéraga 317 message ní òun ni. kò ní pé èmi náà ní tèmi tí mò ń fèsì èyàn ti pè é kọ́pọ̀ ní láti Canada náírà èlò ní kò ń kọ́kọ́ tẹ̀sí yín náà ẹ̀rọ kìíní kan mo ní ẹ̀sán nǹkan tẹ́ bá bá wà ní kẹ́ ẹ sọ tí máa mọ ẹni tó ní. èyàn ti pè mí ó lóun pẹ́ nìkan bàdàn òun fẹ́ ṣògùn kìíní kan ẹni kò ń lọ mú 3 million wá ó ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọ̀rọ̀ ló ń débi ọ̀rọ̀ owó tó fẹ́ fún mi kọ́ ló fẹ́ là mí. Ìbàdàn yìí náà sáà ni. nígbà tó ní kó lọ mú 3 million wá ẹni ọ̀pá òun máa ń pẹ́ náírà
ó ní kò lọ wá nọ́mbà mi ló bá pè mí ló bá ṣàlàyé gbogbo story yẹn fún mi mo ní ẹ̀yin náà ti sọ pé báyìí ẹ̀yin náà ti mọ̀ pé mo ní nǹkan tẹ́ ẹ̀ ń wá lọ yẹn ẹ lè rí ṣùgbọ́n tó bá gbowó yẹn no evidence ni ẹ lè rí mbẹ̀ ẹlẹ́ẹ̀kejì èèyàn kó gbégbá náírà ẹnìkan fẹ́ gbọ́ṣẹ́ kan fóun ṣùgbọ́n èrè ọkàn ń takò òun kíní kan ọṣẹ yẹn ti dé òun ò tí ì lọ gbà òun ò ní kíní kan ẹgbẹ́ kan gbà tí wọ́n kọ́ gbà ẹ lọ lówó kíní ẹ má lọ gbà tẹ́rẹ̀ ọkàn bá ń takò yín o ṣé ọkàn tó gbé kéèsì wá pé òun lu ọṣẹ bẹ́ẹ̀rẹ̀ ọkàn kọ́kọ́ ń takò òun pé òun ìyẹn lẹ́ni yẹn náà rí. náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́wọ̀ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.